ni pé ẹ pọ̀ lẹ́yìn rẹ̀. ó yá gbogbo yín ẹ ṣubú lulẹ̀ ẹ kú. ẹ̀yin ìyá mi o ẹ ṣe tẹ́ ẹ fún mi lára ìdá ẹ̀yin obìnrin dúdú ogbó olúmọkí òun tàfà ẹ̀fọn ẹ̀yin tẹ́ ẹ wọlé láì sílẹ̀ pa kọ́ máa ń fa ojú àlá ẹ ṣeun ẹ̀yin ìyá mi ẹ ṣeun. àgbàṣe lọ́run ó ń sá lọ ń wẹ̀yìn ṣé ọlọ́run a máa lé ní kó tó mú ni ni ojúkú ń dọ́rọ́ pọ́ dúró ọ̀nà dórí àpáta pé ọ̀rọ̀ fínídùgbẹ́ yín nínú ṣàwárọ̀rọ̀ tó fíní ò lè pa ní èmi ni mò ń lé ẹ tó sáré àti wà tẹ́ tó sáwá bá òní náà ni màá fi yín bí tábà. gbọ́dọ̀ rẹ mọ́ gbàdúmọ́ ìwọ ò béèrè lọ́wọ́ ọmọ mi ọmọ ẹkùn wípé ta ló wá sábà èmi bàbá rẹ̀ lọ wá sábà ìwọ yìí ẹnu rẹ wọnú lásà bẹ́ẹ̀gùn bá lẹ́ni dókè odò ẹ pé kó gún ó dúró ni bẹ́ẹ̀gùn ọ̀hún ọ̀bà dúró gbogbo àgọ́ rẹ̀ ni ó wọ mi ìwọ yìí ṣé lẹ́yìn náà ni ìwọ lọ fẹ́ nà ya kú lọ́jọ́ ìdìbò mẹ́kùn ọmọ pé tọ́ ọ bá ti lé nà ya kú lọ́jọ́ ìdìbò mẹ́kùn tí kú bá gbọ́n lé kú ọfọ bí agátẹ́ ikú òfin náà ṣàṣọrọ́ yóò fòrùn sọ̀yádì yóò fà kéèké sòrù ká ìwọ ọ̀rọ̀ bí èyí ó bá di lọ́la kọ̀ọ̀la ni kó lọ́nà o kọ́ ọmọ bá kú dànù. ẹ wo òrìṣà iná orí kì í jórí oòrùn wọn kì í jólè àwọn abòrìṣà àwọn ìyẹn wọn kì í rántí bóṣù àlónì tí mo fojú kọyìn sẹ náà lẹ máa kúrò nínú. ikú ò ní palẹ̀ ilé ènìyàn tẹ́ ikú mi àyà lónìí mọ́ ogun lórí irú ọkọ ọmọ bá yẹ bí ọ̀fà ìlẹ́gẹ̀jì àti ọmọ bá sọ̀rọ̀ wọn jẹ́ pé ayé wọn bókè ìṣọ̀tẹ̀ ọwọ́ bókè ìṣọ̀tà òkè òjé òkè òmú òkè òsínmi òkè ọ̀bàyà àrídẹ́gbẹ́ ò àwòlé alára ọ̀gbẹ̀ jíbọ̀ àwọn òkè jẹ́rò. kùkùmíkù làwọn ọlọ́sà ọ̀hún lọ́rùn mi là dáńgbà tó tààrọ̀ ọ̀gbà yìí ká ó lérí wo yà wọ́n láyé àgbọ̀ àyàtọ̀ ó ló dọ̀nà yànmùyànmù ifá dòrò akówọ́njẹ́ ọ̀yànmùyànmù ọ̀balẹ̀ o ifá dòrò yóò fọ́ jẹ́ o ọ̀yànmùyànmù. èèwọ̀ ilẹ̀ èèwọ̀ òrìṣà èmi mọ̀rúkọ tí kú jẹ́ ikú ò lè pa mí ẹ̀dọ̀ kì í kú a kì í gbọ́kú lẹ̀ a kì í gbọ́kú ọmọ langidi. ó ẹ̀yin tèmi káàkiri àgbálá ayé àkín lọ́pọ̀lọpọ̀ ikú ẹ̀kú dédé wòyí mo wí bẹ́tẹ̀ tó bá ti bọ́ wa ní orílẹ̀-èdè àgbálá ayé ẹ ṣé kí ẹ tó tẹ̀síwájú nípa fíìmù KOLEOSO àní ká sọ fún yín ẹ tẹ subscribe button fún àǹfààní àti ìrọ̀fẹ́ láti máa rí sinimá wa wò lóòrèkóòrè nígbàkigbà tí sinimá wa bá jáde àkín lọ́pọ̀lọpọ̀ ojú tẹ̀fín wa kò ní fún òní lóko bẹ́ẹ̀ sì ni ìtẹ̀fín wa kò ní láṣẹ Èdùmàrè ẹ má ṣàgbé láti tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní àti ìrọ̀fẹ́ láti máa rí fọ́nrán wa wò nígbàkigbà tí fọ́nrán wa bá jáde ẹ ṣé o ayọ̀ la fi pàdé o àwọn ìfìbànújẹ́ ló gbà orúkọ tèmi yípadà ọmọ yín olólùfẹ́ yín ọmọláyà olóńkì ní wákàtí ẹ ṣé ó dàbọ̀ ó dìgbà kan náà.